ọ̀rọ̀ kan ló ń lọ tí mo fẹ́ sọ sí. Ọ̀rọ̀ yẹn dẹ̀ máa fẹ́ lé lára àwọn èèyàn kan. But in as much as táwa bá ti rí lódodo, tá a mọ̀ pé òdodo là ń sọ. Ó yá ó bí ẹnu o, bóyá ó dùn mọ́ ẹ kò kàn wá, àwa ń ṣe tiwa lónìí. Mo dẹ̀ fẹ́ mú ọ̀rọ̀ yìí wá gẹ́gẹ́ bí advice fún Baba Lágége ti tòní. Pé nígbà míì máa ń wà tó jẹ́ pé téèyàn bá ń ríra rẹ̀ pé èmi mo tó báyìí, èmi mo dà báyìí, láì fi àpọ́nlé fún àwọn tí wọ́n deserve àpọ́nlé, bóyá nítorí ipò téèyàn fẹ́ òpó òun wà àbí nítorí bọ́lọ̀ ṣe tó gbèsè ayé yẹn, téèyàn wá fẹ́ máa fi bó ṣe tó hàn gbogbo àwọn èèyàn, ó fẹ́ máa fi bó ṣe tó hàn àwọn èèyàn. Nígbà míì Ọlọ́run ó wá máa fi bẹ́ẹ̀ nìyẹn ṣe mọ́, Ọlọ́run ó wá máa jẹ́ káwọn èèyàn máa rí. Ìwọ fẹ́ máa fi bó ṣe tó hàn àwọn èèyàn, ṣùgbọ́n Ọlọ́run ó bó ṣe mọ́, Ọlọ́run ó jẹ́ káwọn èèyàn yẹn kàn máa rí. Now, ọ̀rọ̀ mi, ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́, àwọn onílàákàyè la pè ń bí o. Ìwọ tó o bá ti nílàákàyè kúrò ń bí kò ń ṣe dandan tó bá rí fídíò ìwọ sókè. But ìwọ tó nílàákàyè tó lè digest ọ̀rọ̀, tó mọ̀rọ̀ gbọ́, tó máa gbé kalẹ̀ ọ̀rọ̀, máa fi inú kan bá wa lọ. Kẹ̀sì máa bá wa bẹ Ọlọ́run, k'Ọlọ́run bá wa yọ fẹ́nu kúrò gbogbo ní tá a bá ṣe. Bàbá wa gba Sheikh Sulaiman Farouk Oníkíjìpá, Ọlọ́run já rí wọn pẹ́ lórí dáadáa. Ọlọ́run má fi kú tó yàwọ̀ pa wọ́n. Bẹ́ẹ̀ bàbá wa àgbà Sheikh Jubril Ramadan Al-Ketuwi, bàbá àlùbáríkà yẹn, Ọlọ́run já rí wọn pẹ́ lórí dáadáa. Ọlọ́run bá ní fẹ̀mí wọn lẹ̀ lórí dáadáa. Bàbá wa Sheikh Imran Abdul Majid ọmọ ẹlẹ́yà, pẹ̀lú gbogbo wàhálà wọn, ìlàkàkà wọn lórí Islam, pé kí Islam sáà lè strive, Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ lórí dáadáa. Ọlọ́run ṣe àwọn ọmọ wọn lọ́mọ alálùbáríkà. Bàbá Mufti yóò tún fẹ́ tó sùn kan báyìí tí bàbá ti kó nílé, wọ́n ń lọ káàkiri náà lórí iṣẹ́ Ọlọ́run, from state to state in America, from state to state in Canada, láti máa deliver lecture fáwọn èèyàn. Gbogbo ohun tí ó jà wọ́n bọ̀, Ọlọ́run má gbé tiwọn, Ọlọ́run wọlá agbára, wọlá la hawla wala quwwata. Kí wọ́n á tó continue ọ̀rọ̀ mi, ẹ jájọ wo fídíò yìí. Bàbá ṣe màṣẹ́ òdúnlẹ̀ fún Amẹ́ríkà ẹ̀. Wọ́n àṣọ́bẹ̀ ní wọn àpòtà fún mi o, àṣọ́bẹ̀ dídà kan ló máa dàgbà o, àwọn kò tẹ̀ forward. 1966 tàbí àwọn Amẹ́ríkà ẹ̀. Àwọn àpá kan wọ́n daṣẹ́ lẹ̀. 1966 tàbí àwọn Amẹ́ríkà ẹ̀. Àwọn àpá kan wọ́n daṣẹ́ lẹ̀. 1966 tàbí àwọn Amẹ́ríkà ẹ̀. Àwọn àpá kan wọ́n daṣẹ́ lẹ̀. Wọ́n daṣẹ́ lẹ̀, àwọn mẹ́fà ni wọ́n. Àwọn mẹ́fà ni wọ́n. Tí wọ́n ní kí n máa dárúkọ, kò tiẹ̀ ní ìlú mi dárúkọ. Nínú wọn sọ̀rọ̀ láyé o, wọ́n daṣẹ́ lẹ̀ wọ́n lọ. Marcus Beck dàrú lọ́dún náà, ọ̀ma rẹ̀ sí. Marcus Beck dàrú lọ́dún náà, ọ̀ma rẹ̀ sí. Torí náà àwọn kìbáru wà fáà tí wọ́n kọ́ tọ́jú Marcus tí àbálẹ̀ ti padà ń tán yọ. Tí àbálẹ̀ ti padà ń tán yọ. Tí àbálẹ̀ ti padà ń tán yọ. Wọ́n sàlọ̀. Bàbá Sheikh Mashood lòun bàtà fún Yorùbá lọ. Ṣé ẹ̀dá máa bí lè kẹ́ ó tẹ̀lé wọn? Ó lè bá wọn lẹ́yìn. Sheikh Mashood ní èmi ò ṣé ẹ̀dá mọ̀ ti torí ẹ̀wọ̀ láti lómi. Dókítà mi gbọ́dọ̀ àwọn tuntun wọn bá ti wọn lọ. Àwọn náà àwọn èèyàn ilé mi wọn àwọn jà. Àwọn jà. Inú wọn àti ẹgbẹ́ ẹ̀yìn nígbà táwọn máa sílẹ̀ ọlọ́dà lè gbé kan lẹ̀ lóṣòdù ọ̀yà àtàkùn lára ní ìlú wọn bí. Àwọn náà kí wọ́n dàbí mi. Lá àrùn tó bá wọn lọ bá wọn nàkọ̀. Tí mo fẹ́ tí mo gbà ní pé àdúrà tí bàbá wa ṣe dáadáa kọ́ ṣe fún bàbá mi bọ́ sí wá sí Mashood ní òun ló gbẹ̀rẹ̀ tó délé yìí. Ọlọ́run kò dẹ̀ tí ìdúró pẹ̀lú òkú Ọlọ́run wa tó wọ́n fi ara ṣe wọ́n fẹ́ lè ṣe. Ẹnì kan sọ ẹnì kan sọ bọ́lá kan jẹ́ kan pé ìmọ̀ bìlẹ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ òmìnir lónìí ọ̀rọ̀ kọ́rọ̀ ni. Alhamdulillah, bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí, àwọn ni ẹ má bínú, kíní screen yẹn ó ti tàn sí mi lójú jù, ó ti ń affect ojú mi. Bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí, àwọn ni Dr. Ọmọlájà Yusuf Mọ̀ríkàsí làwọn náà. Wọ́n wá ń sọ pé ní 1966 táwọn wà ní Mọ̀ríkàsí. 1966 wọ́n mọ̀ kó ti dé tìyẹn ni o. Wọ́n ní àwọn àfáà kan ṣe pé 1952 náà dá Mọ̀ríkàsí sílẹ̀. Nígbà tó di 1960 Mọ̀ríkàsí pọ̀ ọdún mẹ́jọ. Nígbà tó di 66 Mọ̀ríkàsí pé 14 years. Alhamdulillah. Wọ́n ní àwọn àfáà kan wọ́n wá bínú kó Mọ̀ríkàsí ní táìmù yẹn. Wọ́n ní Mọ̀ríkàsí fẹ́ẹ̀ lè dàrú nígbà táwọn sọ yìí. Àwọn àfáà tó yẹ pé Sheikh Adamu wọ́n ti fi wọ́n súra pé àwọn ilé ó ti ń gbòòrò, Mọ̀ríkàsí ti ń di school, ó ti ń di iléèwé, wọ́n ti ń wò pé no kíní ti ń grow. Bóyá nítorí ìlara pé aṣọ nìkan wà ní, bóyá nítorí pé wọn wà satisfied pẹ̀lú nǹkan tó ń rí, Allahu alam, Ọlọ́run nìkan ló mọ̀. Wọ́n wá kúrò Mọ̀ríkàsí.
ṣe hàn pé àwọn téèyàn gbé dání kí ó dàbí skul kéèyàn ní skul kí gbogbo tíṣà kan wà dá sẹ́lẹ̀ pé àwọn wà bí iṣẹ́ mọ́ báwo lèyàn ti fẹ́ survive báwo ló ti fẹ́ kọ́ mọ́ báwo ló ti fẹ́ meet up tó dẹ̀ jẹ́ pé nígbà yẹn o standard de Markaz ó high now Sheikh Adam wá jókòó wọ́n rí bàbá Al-Ketuwi tó ráwọn náà ara wọn àfa Markaz ni wọ́n pé ìwọ ò tẹ̀lé wọn lọ ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá ní irọ́ o èmi ò ti torí àwọn yẹn wá tẹ́lẹ̀ torí bàbá Adam gangan Sheikh Adam rahimahullah kọlọmba ní sàlékùn kẹ wọn pé torí wọn lèmi fi wá Markaz tẹ́lẹ̀ kì í ṣe torí àwọn èèyàn yẹn so èmi ò níbi tí mò ń lọ ń tèmi wọ́n sọ Dr. Ọmọlájà Yusuf wọ́n ní Sheikh Adam ṣàdúrà fún wọn pé àdúrà tí Sheikh Adam wá ṣe yẹn ló ń gbà lórí wọn lénìí téèyàn ò bá ya wèrè tó kú lórí tó bá dọ́dọ̀ bàbá yẹn wàá mọ̀ pé àdúrà Sheikh Adam gbà lórí wọn lóòótọ́ now lẹ́yìn tí Dr. Ọmọlájà wá sọ̀rọ̀ yìí ní event yẹn bàbá Lágége náà gbọ́rọ̀ yẹn wọ́n fẹ́ já ránkì bàbá yẹn wálẹ̀ ní tèmi rí sí nìyẹn o torí pé mo ti mọ notice wọn anytime àbí anybody tó bá pọ́n Sheikh Masud Jubril Al-Ketuwi anybody tó bá ti ń pọ́n wọn lé báyìí àwọn ọmọ fàbùkù kan nìyẹn ni anybody tó bá ti ń pọ́n wọn lé báyìí wọ́n mọ̀ fàbùkù kan nìyẹn ni wọn ò fẹ́ kí èèyàn kankan sọ̀rọ̀ bàbá yẹn ní dáadáa meanwhile bàbá yìí dẹ̀ ṣe dáadáa fẹ́yìn náà 1966 tí wọ́n sọ yìí according to story tá a gbọ́ àti history tó wà nílẹ̀ gbogbo ìwà online ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín sọ pé 1958 náà bí yín tá a bá bí yẹn 1958 in 1966 you are just 8 years old what do you know by then? Nothing you knew nothing or little by then so sọ pé àwọn èèyàn kan báyìí ló ṣe nǹkan báyìí tí ìmọ̀ nǹkan kan gbà yẹn you are just 8 years old the fact has to be said now wọ́n wá fẹ́ fún àfa yìí lè sí láti fi járáǹkì bàbá Al-Ketuwi wálẹ̀ bí ìṣe wọn ò fẹ́ kó pèsè ẹnìkankan àbúfọ àwọn náà fẹ́ wà lókè bísímìlà ẹja gbọ́n táwọn náà sọ. wọ́n pe gbogbo ọmọ Markaz pé àwọn fẹ́ káwọn ṣe àmójúkúrò yẹn káwọn ṣe fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ tọrọ pẹ́pẹ́ wá lórí wọn bàbá ò bínú sẹ́nìkan wọn sì bẹ́ẹ̀ nìkan jà láti bo síbo ni wọ́n ìjà pẹ̀lú ọmọ kíw. wọ́n sọ̀rọ̀ Sheikh Adam pé nígbà tó kù díẹ̀ kọ́lọ́jọ́ dé bàbá pé gbogbo àwọn ọmọ kíw pé àwọn náà ti gbọ́ sítórì yẹn kò ń ṣe tuntun pé ẹni tí ń bá ṣẹ̀nù yín kó ṣàforíjì fún mi èmi náà gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ mí èmi náà ti ṣàforíjì fún yín torí pé nígbà yẹn àwọn èèyàn kan wà nínú àwọn ọmọ kíw tó ti ń grumble bóyá wọn wà satisfy pẹ̀lú nǹkan tí àfa wọn ṣe fún wọn bọ́n wọn lè wojú àfa wọn so wọ́n prefer káwọn kúkú kúrò so wọ́n kúrò bàbá pé everybody ní tẹ́mi fẹ́ lòun bí ọ̀rọ̀ yẹn ni pé sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ torí Sheikh Adam nínú tó lè fi ròyìn wọn òun náà ni pé ẹni rí ni wọ́n wàláhì ni Sheikh Adam máa ń bínú bẹ́yìn ṣe ń bínú sẹ́yìn lè ṣerú ẹ̀ ọmọ kéwò lẹ́yìn ò tí ì bàjá tán ọmọ kéwò lẹ́yìn tí ì sọ lórúkọ tán ṣé bí Sheikh Adam ṣe ṣe nìyẹn ẹ̀dẹ̀ lẹ́yìn ró lè Sheikh Adam ṣé bí wà wọn lẹ́mù gbogbo àwọn tẹ́yìn wọn bájà yẹn wọn ni Sheikh Sauban rahimahullah kọlọ̀njà rí bàbá yẹn pẹ̀lú dáadáa náà wọ́n ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn mo rántí ní ta fi wọn kan tún wò Sheikh Sauban ni pé àwọn tí ẹ̀ ń sọ àwọn alájọṣe bàbá ni tó múnádóko èmi náà sì bá wọn pé wọ́n jọ ń ṣàjọṣe pẹ̀lú bàbá tí bàbá fi kú àjọṣe tí wọ́n jọ ń ṣe yẹn lèmi fẹ́ máa rí ìfẹ́ rí wà míì tí wọ́n wù dáadáa tí wọ́n tó jọ wà láàrin wọn yẹn lèmi fẹ́ máa rí náà sẹ́yìn ṣerú ẹ̀ tọmọ kéwù kan bá ti ṣe nǹkan báyìí tàbí ẹ̀rí pé òun ra ń lọ sókè díẹ̀díẹ̀ báyìí lágbájá bẹ́ẹ̀ sì já wálẹ̀ lẹ́mọ̀ọ́rù ìjọ òun lẹ́yìn náà ó ṣerú wà yẹn tẹ́ pé gbogbo àwọn ọmọ kéwù tẹ́ ti bá jà pé ẹ wá ẹni tí máa ń ṣẹ̀kú ṣàforíjì fún mi ẹja mójúkò ń bẹ̀ àní iṣẹ́ yìí kò gbọdọ̀ lo ẹnìkan ìjáwádé a3 cannot make a forest ẹ̀yin nìkan ò lè dá sí ilé ayé ìtàn bá ní kẹ́ ẹ máa dá sí ṣẹ́yìn nìkan lè dá sí ṣe iṣẹ́ apá yín nìkan ló gbé Markaz débi tó dé yẹn pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn kan ni kí ló ní tẹ́ wá tóbi ju gbogbo ayé lọ lójú ara yín tẹ́ ẹ lè pè wọ́n pé no lágbájá máa bọ̀ I'm very sure pé lónìí tẹ́ bá kàn send message abẹ́ pé Sheikh Sauban pé orí ẹ̀ ò da báwọn Markaz nísìn wọ́n sáré débẹ̀ ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn yòó bí bàbá Al-Ketuwi ṣe dàgbà tó yẹn tẹ́ bá fẹnu ara yín pé wọ́n tẹ́ ránṣẹ́ sí wọn pé bàbá a ní ìdíyín Markaz wá bá wa lónìí bàbá wọn sáré débẹ̀ ni wáyé tẹ́yìn wọn feel too nígbà táwọn fẹ́ra wọn lẹ̀ fún yín tó bá wọn wáyé tẹ́yìn wọn feel too big tẹ́ ẹ̀ lè wúrú wà tí Sheikh Adam tẹ́ ẹ fẹnu ara yín sọ pé wọ́n wù yìí wáyé ẹja máa gbọ́ yín lọ.
bàbá ń bẹ́ nìkan jà ìrọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sọmọ kí ó tí ó sọ pé omi pẹ̀lú àáfàá mi ń jà kó sọ ká gbọ́ so ìyẹn torí number 1 inú markazi yìí lèmi dàgbà sí gbogbo kálukú wa bá mi ni Allahu Akbar. kálukú tó wá bá mi yẹn nǹkan tí ń ṣojú mi jù ú lọ Sahibu dar. adra bima fiha. òótọ́ ni gbogbo àwọn èèyàn wọ́n bá yín mọ́ríkàsì ni fine torí pé ọmọ ẹni tó ní mọ́ríkàsì ni so wọ́n bá yín bẹ̀ ni but ọ̀rọ̀ lè máa sojú èèyàn kéèyàn má mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn ó possible dáadáa tọ́rọ̀ máa sojú èèyàn báyìí téèyàn sì ní mọ̀ túmọ̀ ẹ̀ there was a time tẹ́yìn náà wà mọ́ríkàsì yẹn tó yẹ pé ẹ sì kéré ẹnu yín ò tí ì tọrọ àwọn bàbá àlìkétùwì ti wà ń bẹ̀ tán ti ń dá sọ̀rọ̀ ńgbà yẹn ẹ̀yin wà ń bébì kò ń ṣerú bàbá yẹn ló yẹ kẹ́ ẹ máa rí fín in tá à ń sọ nìyẹn bàbá àlìkétùwì fẹnu ara wọn sọ tẹ́yìn náà sì lè jiyàn pé ẹ wà ń 3 years làwọn ti dé mọ́ríkàsì kí lọ́mọ ọdún mẹ́ta lè dá sínú ọ̀rọ̀ pé èèyàn fẹ́ ṣètò iléeṣẹ́ ńlá kan kí lọ́mọ ọdún mẹ́wàá lè dá sí mbẹ̀ kí lọ́mọ 15 years lè dá sí mbẹ̀ àwọn nǹkan kan wà tó sápamọ́ fún yín nígbà yẹn but ẹ ń lo kíní pé ọmọ bẹ̀sà ni mi ọmọ bàbá mi sáà ló níbẹ̀ fine wọ́n bá yín bẹ̀ but ọlọ́run ò tí ì pè yín dá sọ̀rọ̀ nígbà yẹn sì kéré sínú àwọn tó lè mọ̀ fọ̀rọ̀ lọ nígbà yẹn ẹja máa gbọ́rọ̀ lọ no hard feelings wallahi no hard feelings and we are not doing this nítorí pé a fẹ́ kàn yín lábùkù àbáfẹ́ irọ́ a kàn fẹ́ kó dodo hàn sáwọn èèyàn ni torí pé àwọn wà kan wà tèmi ò like èmi ò like ẹ personally mo dẹ̀ mọ̀ pé thousands of people like ẹ but wọ́n ní platform abẹ́nu láti fi sọ wọ́n kàn wòyìn ó ní pé láti 1992 ti Sheikh Adam ti kú kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ wọn kọ́lọ́mbà bá gbogbo nǹkan tó fi ilẹ̀ jẹ bàbá àlìkétùwì kúrò nínú mọ́ríkàsì pẹ̀lú ọ̀tẹ̀ táwọn èèyàn dì mọ́ wọn gbà yẹn ṣègbà sọmọ lọrin òkè sọmọ lọrin ogún ọmọ lọrin ní mọ́ríkàsì kò yẹ kó jẹ́ pé òní ọmọ darí ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ní náà òun náà fi gbé yín síbẹ̀ mo ti gbọ́ lẹ́nu àwọn àfà gbàgbà tán sọ pé nígbà yẹn ọ̀tẹ̀ bàbá àlìkétùwì náà dì tán fi gbé yín síbẹ̀ kò ń ṣe pé ìmọ̀ yín ti dé bẹ́ẹ̀ kódà wọ́n ní àwọn àfà kan astagfirullah ọlọ́run dáríjì mi o níbi tí mo gbọ́ dé àgbàlagbà lẹ́ni tó sọ fún mi wọ́n ní Sheikh Daud afanla no hard feelings ẹ̀jọ̀ ẹ má àtàkì mi o mo kàn ń sọ tí mo gbọ́ ni pé wọ́n wà lára àwọn tí wọ́n ń sọ lọ́dún yẹn pé tó bá sì kéré gan ìyẹn ẹ̀yin tí mọ̀ rẹ̀ ò tí gbé láti darí bíbá ṣé báwọn afá ló pọ̀ ńlẹ̀ wọ́n mọ̀ sọpọ́tì ẹ̀ pẹ̀lú wọ́n mọ̀ pèsè àkíyèsí wọ́n mọ̀ kùn lọ́wọ́ but wọ́n ṣàfẹ́ kó jẹ́ pé ọmọ Ìlọrin ni ó mójútó ààyè yẹn ọ̀tẹ̀ tán dì mọ́ bàbá àlìkétùwì nìyẹn náà sódòdó máa ń wà lẹ̀ àánà Yorùbá ní pé tọmọdé ò bá bá tàn yóò bá àrọ́bá sì ní bàbá tàn so aláàtí máa sọ gbogbo àwọn nǹkan yìí torí pé history ọmọ rewrite rẹ̀ no hard feelings now ẹja máa gbọ́rọ̀ yín lọ. àwọn tí mo fẹ́ dárúkọ ní ìsìn máa dárúkọ 3 tí wọ́n jìjọ jẹ́ mate máa dárúkọ Haji Sasalahadeen mate ni wọ́n máa dárúkọ Dr. YK mate ni wọ́n Rọ̀ísù Nìkọ́bà classmate ni wọ́n bẹ́ẹ̀ ni mo fi mọ lórí 3 Haji Rahman Saro ti ṣaláìsí kọ́lọ́n kó bá kẹ́wọ̀n Haji Isa Saladin kọ́lọ́n sì fún wọn lálàáfíà kọ́lọ́n jẹ́ ká ṣe wọn pé Dr. Rọ̀ísù Nìkọ́bà kọ́lọ́n fáwọn náà ní òkú ẹ̀mí àwọn yẹn ọ̀rọ̀ ṣojú wọn. Allahu Akbar. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ dárúkọ fún wa Isa. Ọ̀rọ̀ ṣojú wọn. Lénìí yìí, ẹni tó tún jù wọn lọ ní nǹkan bẹ́ẹ̀ yẹn, Sheikh Raji ni. Adamallahu hayatahu. Bàbá, alhamdulillah, àwọn tó lóye náà ń tẹ̀lé wa pẹ̀lú ọ̀rọ̀ yìí. Àwọn tẹ́ dárúkọ yìí, Sheikh kìnìkan àti Rọ̀ísù Nìkọ́bà, èwo nù wọn lójú bàbá àlìkétùwì lọ. So ọ̀rọ̀ sójú bàbá àlìkétùwì. Tí bàbá àlìkétùwì bá ń sọ ìsọkúsọ ni àwọn eléyìí gangan náà ní fáàkì lọ́wọ́ ṣe ń tẹ́ ń sọ nìyẹn tó yẹ pé àwọn tẹ̀ ń dárúkọ gan mọ̀ pé bàbá àlìkétùwì súnmọ́ Sheikh Adam ju àwọn lọ
wọ́n mọ̀ tó bá ń ṣàbòsí lókù wọ́n mọ̀ ẹja máa gbọ́ yín lọ. Al-Imam. bẹ́ẹ̀ni Akramakumullah. ọ̀rọ̀ ṣojú wọn. Akramakumullah. So ọdún tán bí mi 58 ni wọ́n wá mọ́ṣáláṣí wó ìmá kọ́ ìkírun yẹn Naam. táwọn èèyàn wá ń wáyé pé kí ni wọ́n ti ń ẹni tó kọ́kọ́ ń túbà yẹn Juma Jibril Juma Jibril. ọlọ́run fọ̀run kẹ́ ó ya fọ́tò tó gbé mi lọ́wọ́ báyìí fọ́tò yẹn wà lọ́wọ́ mi dì sí Allahu Akbar. lẹ́yìn yẹn ó máa ń túbà fún bàbá lẹ́yìn yẹn ni Jirjisu ẹ̀ṣẹ́ Jirjisu àkọ́dó lẹ́pẹ́ so àwọn náà tún tú ẹ̀yìn yẹn ó kan Sheikh Mustapha Zuglul Akramakumullah. wọ́n tú àní wọ́n tú títí ambassador Kabiru Sayuti òun náà tú tó wà ń lọrin Akramakumullah. òun náà tú àwọn yẹn ni wọ́n ń gbà tú gẹ́gẹ́ bí tọ́líbù Akramakumullah. nígbà yẹn Anakumullah. tó fi di pé wọ́n jáde wọ́n fi so ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. ẹ̀yin jọ̀mọ́ ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ máa farabalẹ̀ bá ọ̀rọ̀ yẹn lọ o. Wọ́n ń sọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń tú kútúbà fún Sheikh Adam torí Sheikh Adam lárúbáwá làwọn máa sọ àwọn èèyàn kan ní ọmọ tú sí Yorùbá tí jàmáà ò fi máa gbọ́ àwọn tó wá kírun torí kò sí gbọ́ àwọn tó wá kírun ló gbọ́ lárúbáwá so bàbá Sheikh Adam rahimahullah wọ́n mọ kalárúbáwá ẹnì kan máa bá wọn tú wọ́n á dárúkọ gbogbo àwọn tó máa bá wọn tú Sheikh Sugulul Sheikh wọ́n ṣàdárúkọ gbogbo wọn á dárúkọ bàbá Al-Ketubi ṣé bàbá Sugulul ṣé wọ́n ju bàbá Al-Ketubi lọ àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣé gbogbo àwọn tẹ́ ẹ̀ka yẹn ṣé wọn ò sí nínú àwọn tí wọ́n kúrò ní Marikaz tí Marikaz fẹ́ dàrú tí bàbá Al-Ketubi dúró ní tiwọn pé àwọn ò ní lọ ẹ ṣáà máa gbọ́ wọn lọ. kò tó wa àwọn tẹ rí lẹ́yìn yẹn kò sí mọ́ ni Allahu Akbar. ilẹ̀ dá ni wàláì tàláì ilẹ̀ dá kì í ṣe pé wọ́n fi ń yẹpẹrẹ wọn àbí kinní kan nígbà táwa náà tá padà tá gòkè tá ṣe kìnnà rí pé ọ̀tọ̀ ni tí wọ́n ń tú ọ̀tọ̀ ni tí wọ́n ń wí. ibi tá a lọ gangan la dé yẹn o bàbá ṣe ń gbọ́ ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ wọ́n ní àwọn tẹ́ ẹ rí lẹ́yìn yẹn tí wọ́n ń tó kútúbà fún bàbá yẹn ta ló kù lẹ́yìn bàbá Sheikh Jibril Ramadan Al-Ketubi kò séèyàn lẹ́ẹ̀mọ́ ní wàláì oxymobila mo ti gbọ́ lẹ́nu àwọn èèyàn tí ò ṣe mẹ́wàá mọ́ tán sọ pé nígbà tí bàbá Mudarisul Awwal tí wọ́n ń tó kútúbà fún bàbá ní mọ́ṣáláṣí máa ń kúnjù ní Marikaz torí pé ọ̀nà táwọn máa ń gbé gbà wọ́n ní bàbá yẹn mọ nǹkan tí wọ́n tu tán yányán téèyàn ó gbọ́n tí bàbá Sheikh Adam káyè tínú Sheikh Adam náà máa ń dùn sí ẹ̀yin sọ pé wàláì ilẹ̀ dání ẹ wá ní wàláì kì í ṣe pé a fẹ́ fi pọ́n wọn lé kì í ṣe pé a fẹ́ fi kàn wọ́n lábùkù ṣé wàá fẹ́ fi pọ́n wọn lé ni ṣé fẹ́ fi pọ́n wọn lé ni ẹ̀yin tẹ́ já sí pé lágbájá mo kọ́ ń kíláàsì ni wàláì mo kọ́ ní èmi tíṣà rẹ̀ lèmi ṣé bàbá Al-Ketubi ń ṣe tíṣà tiyín ṣe fún wọn ní ọ̀wọ̀ tiwọn mo gbọ́ lẹ́nu ọmọ yín kan Jackma mo mọ̀ dárúkọ ẹ̀ ni o tó ní ẹni tí bàbá rẹ̀ yìí bá ṣe àfáà ńlá bíi Sheikh Adam yẹn kò lè jẹ́ àfáà ńlá láéláé ẹni tí bàbá rẹ̀ ò bá ti hàn kò lè jẹ́ àfáà ńlá òpònú amukumẹ́kọ̀ọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam
tọ́lọ́run rán sí gbogbo ayé ọmọ rẹ̀ wo ló jẹ kàlífà lẹ́yìn rẹ̀ ṣé báwọn ọmọ kéwù rẹ̀ ní jẹ kàlífà lẹ́yìn ẹ̀ àwọn ọmọ kéwù rẹ̀ náà ti dàgbà wọn dàgbà bẹ́ẹ̀ náà ló ṣe rí àwọn Sheikh Imran Abdul Majid ọmọ Eleha wọ́n rí Sheikh Adam bíi role model àwọn náà fẹ́ divide wọ́n dẹ̀ create party ti wọn to that way àwọn náà dẹ̀ ń lọ ọlọ́run dẹ̀ ń gbà fún wọn kí ló dé tí ẹ̀yin múlẹ̀ ayé kó àfikún jẹ́yìn nìkan àfàwà àgbà bàbá wa Sheikh Abdul Basit Jibril Ramadan ọmọ bàbá Al-Ketuwi ọmọ àlùbáríkà tó lóun jogún fún bàbá Al-Ketuwi tí ó bá ṣe pé wọ́n ní ẹ̀kọ́ lé tí ìbá ṣe pé wọ́n ní ẹ̀kọ́ lé in tí wọ́n kénu ké wọ́n tún wá ń lò tí ò bá rí bẹ́ẹ̀ ni ṣe náà sọ ìlànà sọ wọ́n sọ statement kan ní ọ̀rọ̀ wọn ìfẹ́ gbé fídíò wọn wá ní o wọ́n ní bàbá ò ju bàbá lọ wọ́n wá tún wọ́n lo bàlágà wọ́n ní tàbá sọ pé bàbá ò ju bàbá lọ bí Sheikh Adam kọ Sheikh Adam ò ju bàbá lọ wọ́n mọ tí Yorùbá gbà lérò náà fi sọ̀rọ̀ yẹn o wọ́n kàn fi àpọ́nlé fún Sheikh Adam tàbá ní pé bàbá ò ju bàbá lọ Yorùbá mọ tán sọ bí Sheikh Adam ṣe jẹ́ bàbá fún yín bẹ́ẹ̀ náà ni bàbá Ketuwi jẹ́ bàbá fáwọn náà ṣáwọn lajú wọn lẹ̀ ẹ mọ̀ kan bàbá wọn lábùkù wọn fi jókòó wọn mọ̀ wòye ràn tán sì mọ̀ tán lè sọ tó yẹ pé sórí wà lọ́wọ́ wọn tó kọ̀ǹfà èmi kàn fẹ́ rọ̀ yín pé ẹ má jẹ́ ká fa wàhálà lẹ́sẹ̀ tí ó mọ wú àwọn ìtàn burúkú kan tẹ́wàá máa ní wọ́n yé tì yín lórí ẹ̀ mọ̀ bá ṣe máa ń play emotional prank ẹnìkan kan ò yé tì yín àwọn ọ̀rọ̀ tẹ́ bá ń sọ ló máa ń tẹ́ bá ti fẹnu àbùkù kan nìkan sọmọ rẹ wà máa wòran gbàtẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bàbá Al-Ketuwi tẹ́ ń sọ Sheikh Basit wọ́n dúró ní tí ò dé ní 15 years kan tó bẹ̀rẹ̀ sí ní máa fún yín lésì pé yóò dákẹ́ yóò change yóò ṣe kìnìún kan ṣé bí bàbá tiwọn náà ni bàbá Al-Ketuwi ọlọ́run dẹ̀ kẹ́ bàbá yẹn náà ọlọ́run kẹ́ wọ́n dẹ̀ bọ́lá ṣe ká wọn sàbí ànábì tó Abubakar wà ń bẹ̀ Umaru wà ń bẹ̀ Usman wà ń bẹ̀ Ali wà ń bẹ̀ gbogbo wọn ọmọ kéwọn náà jẹ́ sànàbí sàlám kò pa ọlá àtànábì rẹ̀ nítorí sí fún pàtànábì rẹ̀ wọn náà làwọn tó wà lẹ́wọ́ àìtẹ́wọ́ wájẹ́ pé tẹ́yìn ṣàwámú kankan ní pé wọ́n ṣàgbọ́dọ̀ wọn Sheikh Adam náà sáà láàmà pariwo láti bí 30 years ẹlòmíì ò ní dìde mọ́ ni kí ló dé tẹ́ wálé ayé mọ́yà àwọn ọmọ tó ń tẹ̀lé yín bọ́ ṣe ló ń kan Sheikh Sauban rahimahullah bọ́ ṣe ń kàn wọ́n lábùkù nìyẹn tó ń pè wọ́n lọ́mọ àlè tani Sheikh Adam kò ní yìgì lórí ìyá wọn nígbà tó bá yẹn wá bọ́ta tán lọ ń ṣe interview tí wọ́n wá ṣàlàyé bọ́rọ̀ ṣe rí ṣe bára yín balẹ̀ ṣe ẹ tún máa wú ọ̀rọ̀ jáde ní ìsìn tí àwọn irú àwọn Sheikh Basit yẹn táwọn náà fi jáde wọ́n máa sọ àwọn ọ̀tàn tí ò yẹ káwọn èèyàn máa gbọ́n ta èmi kàn wá advice yín ni ẹ mú fowó ara yín wú wàhálà sẹ́yìn ò lè máa ṣe lecture táwọn èèyàn ò fi ṣe ráǹfààní bẹ́ẹ̀ ni àǹfààní wo ló wà ní gbogbo tàn tẹ́ ń sọ yín nísìn tàn jàpá àti yẹn tẹ́ ń sọ yín nísìn kí ni táwọn èèyàn ò fi ṣẹ̀sìn nìyẹn Sheikh Imran Abdul Majid ọmọ Eleha wọ́n organize international conference every December àwọn ní mọ́ṣáláṣí wa tá ti ń kírun a máa announce ẹlẹ́ni pé iṣẹ́ ìgbàgbé 2 weeks time ní conference o ẹ jẹ́ gbogbo wa lọ àwọn ìyàwó wa wọ́n dáná látàárọ̀ wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ láti jẹun ọ̀sán ẹlòmíín wa jẹun alẹ́ wọ́n gbé sínú kúlà pẹ̀lú àwọn máa kó wọn sínú mọ́tò à ń gbàbẹ̀ lọ. ẹ̀yin ò lè mú gbogbo ọlá tọ́lọ̀ ṣe fún yín agbára tọ́lọ̀ ṣe pé ọmọ kéwù mi lélẹ̀ gbogbo nǹkan níyẹn gbogbo student mọ́ríkà so yẹ́n ní so kálọ̀ mọ̀ pápánlé ní ó jẹ́ fún yín ẹni sọ ní main conference kíbẹ̀ olú ẹwọ uniform yín ni o kíbẹ̀ òkun kọ́mọ̀ pé mọ́ríkà sí ló ń ṣe nǹkan lójú yín ó dàbí kí wọ́n fẹ́ gbàgbà mọ́ yín lọ́wọ́ àwọn làwọn èèyàn mọ̀ pariwo kó lè láhùn mọ̀ mọ́líkà lè mọ́líkì tó tẹ̀lé mọ́líkà mọ́ ń tà ṣá wọ́n tà ń zé òlè mọ́líkà mi mọ́ ń tà ṣá wọ́n tó ìzó mọ́ ń tà ṣá wọ́n tó dìlú mọ́ ń tà ṣá biyadika al-khayr innaka ala kulli shay'in qadir oore tó dáa jù biyadika al-khayr ọwọ́ Ọlọ́run wà kí ló dé ìtọ́lọ́run fẹ́ lo Sheikh Adam fún Ọlọ́run ti lò wọ́n Ọlọ́run gbẹ̀lú mi jíde tí ó tún máa bá sí Ọlọ́run lọ tó bá rọ Ọlọ́run lọ́rùn ni yóò fi Sheikh Adam lẹ̀ fàyè ẹ̀yin ò lè dàbí Sheikh Adam ní quality yẹn ní charisma yẹn ní leadership quality yẹn tó bọ̀ lẹ́yìn náà fẹ́ náà yín sọ pé bàbá wọ́n pe gbogbo àwọn ọmọ kéwú ẹni tó bá sẹ̀mí inú yín mo foríjì o ẹni tẹ́mi náà bá sẹ̀ foríjì mi sẹ́yìn ò lè ṣerú ẹ̀ ni ẹ wà máa fẹnu àbùkù kan àwọn Sheikh Basit wọn wàláì mo respect wọn níbi tó lọ kẹ́ wọn dé yẹn dókítọ̀rù ni wọn ibi tó kéwú dé yẹn ibi tó lọ kẹ́ wọn dé yẹn láàyè tí wọ́n wà yẹn ẹ wà máa láàlì bàbá wọn ó sì máa wò yín rẹ pé ẹ ṣáà fi wọn lẹ kò sí bá bẹni tó lè bá mi dẹrù ẹwù òun ni Yorùbá fi sọ pé bàbá ò ju bàbá lọ bàbá yín bàbá ni lọ́dọ̀ yín bàbá tèmi náà bàbá ni lọ́dọ̀ mi tẹ́lẹ̀ bá kan bàbá mi lábùkù èyí ń kan bàbá rẹ̀ lábùkù kò sí tí ó ṣẹlẹ̀ so advice mi ni pé ẹ má lọ wú wàhálà jẹ́jẹ́ ni wàhálà ò sùn ẹ ti máa ń sọ̀rọ̀ ju you talk too much ẹ lọ wo àwọn lectures yín tẹ́ ti ṣe sẹ́yìn wàhálà lẹ fi ń dálẹ̀ bàbá wa àgbà mufti àgbà fún gbogbo olú Ìlọrin àtàgbègbè bàbá wọn nígbà míì mo máa ń wù wọn pé tí
tí màá pe àwọn èèyàn tán súnmọ́ pé wá jẹ́ kí bàbá mi ò sinmi nítorí Ọlọ́run kí ló dé ń ṣe báyìí. Mo rí wọn ní ọjọ́ kan wáyé mi lè débi tán wà, mo rí wọn ó dàbí pé oorun kún wọn, mo ṣáà struggle, mo ṣáà dọ́dọ̀ wọn pé bàbá ẹ ní láti sùn. Wọn ní wọ́n tún pé àwọn níbi kan ní l'Abuja ni wọ́n ní wọ́n tún pé àwọn ní House of Senate pé meeting kan wà àwọn gbọ́dọ̀ lọ, wọn ní understand pé yẹn ò sùn lóru. Mo ní ẹ look stressed out, ẹ ní láti lọ sinmi. Ṣebí náà sọ nìyẹn. Gbogbo àwọn èèyàn yìí instead kẹ́ ẹ fagbára yín kún wọn lọ́wọ́ torí pé ọmọ kéwú dádì yín ni wọ́n, tá bá ti ń pariwo wọn ó mọ̀ pariwo ẹ̀yin náà, tá bá porí ajá á porí kòkò tá a fi ṣe é. Kí ló dé tẹ̀yìn ìfẹ́ kan gbẹ́ lómi àfẹ̀yìn nìkan? Why? Gbogbo bí tá bá ti anybody tẹ̀ bá rí báyìí tó bá ti ń pọ́n bàbá Aliketu wílé, tó bá ti ń pọ́n wọlé tó bá ti ń pọ́n wọlé alábùkù ni ẹ wà mọ̀ kan ènìyàn lábùkù. Tẹ́yìn bá ti sọ̀rọ̀ wọn dáadáa báyìí ẹ̀yin ó ní nǹkan tẹ́ ẹ sọ ń pa wọn lọ́jọ́ kejì láti fi járáǹkì wọn wálẹ̀. Sẹ́yìn tọ́lọ́run gbéga sẹ́yìn lẹ́wà ní kò ṣubú ni. Ẹ lọ wo ń tọ́lọ́run sí fún wọn. Tó bá ipá bòsì náà bá Sheikh Adam lò níwọ̀n lè tó bá àwọn tànádà lóòótọ́ ẹja béèrè iṣẹ́ ọwọ́ wọn ò lè jẹ́ kán ga jù wọ́n sí wà yẹn lọ. Èèyàn rí wo ló kù lọ́dọ̀ yín, ló kù lára yín bẹ́ẹ̀. Èèyàn rí wo tó ń lé mẹ́fà ní èèyàn rí. Ṣé èèyàn rí nu ẹ̀yin náà jọ́ọ̀jì àbádapá tíra ṣé èèyàn rí ni tí ó mọ̀ wò bí ẹ̀hàn náà báyìí tí ó mọ̀ wò báyìí kí n sẹ́ tiẹ̀ ẹrú lásán lásán olórí ẹrú. Wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ làwọn bàbá kan náà jókòó tí ń fẹ́ sọ̀rọ̀ wọ́n jókòó tí kí ni impact wọn lórí Islam, kí ni impact wọn lórí inú ilé Sheikh Adam fúnra wọn. Wọn wúlò fún kankan. Mọ́ mi ò ní o wúlò fún èbò o sọ́ọ̀tì fún ìjọba. Ẹ wo life gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò necessary now. Tá bá pè yín bí ìyàwó ẹ mọ̀ jàságbà má pè yín bí kó mọ ọ̀tọ̀ ní tẹ́ mọ̀ sọ. Ọ̀rọ̀ yóò sínú tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ o bọ̀ mo ṣe rántí ìsìn ní àfáà kan ó wá lóun gba chief imam of Ìlọrin nímọ̀ràn kan jọ kan lọ pay fees Agége. Èmi ò ní kán mọ́ lọ o bọ̀ kí ló dé tí bàbá Lágége ò ní lọ bẹ̀. Condition kí ló tẹ́ máa ń parọ́ condition wọn ṣe kìnnìkan condition wo lẹ́yìn ìgbà tí wọ́n fi ìmáàmù Ìlọrin jẹ ìmáàmù yìí bàbá Lágége ti lọ wọ́n ti lọ Ọ̀yọ́ wọ́n ti lọ bóyá Ṣẹ̀yìn àbíbo ni wọ́n ti lọ Ìbàdàn. Kí wá ló tẹ́kì wọn láti yà lọ́dọ̀ chief imam Ìlọrin wọ́n ríra wọn bí pa pé àwọn ti ga ju bẹ́ẹ̀ yẹn lọ wọ́n dẹ̀ lọ bí birthday. Wọ́n lọ bí birthday òdodo ni èyí tẹ́mi fẹ́ advice yín ojú pé ẹ má tún lọ wúwà láàlẹ́ tí Sheikh Basit ti bá tẹnu bọ̀rọ̀ yín kò sí sórí dáná èmi ìkú rí wọn rí kò sí torí ẹjọ́ gbénu ilé kan náà ni ẹjọ́ sùn ẹjọ́ jí ni. Mo gbọ́ tí ẹnìkan sọ fún mi pé àbúrò yín ìyá wa Gàmáwí ìyàwó bàbá Gàmáwí pé wọ́n máa ń rí àwọn àti Sheikh Basit bí ìbejì ni. Ẹni tó bá mọ Sheikh Basit àti màmá wa ni o màmá àgbà àwọn tí wà ní o Alájà Ramata tó bá mọ̀ wọ́n jọ mọ̀ àwọn méjèèjì lọ́mọ Sheikh Adam wọ́n tún jọ mọ̀ àwọn méjèèjì lọ́mọ bàbá Aliketu. Kí ló wá dé ẹsẹ̀ wo ni bàbá yìí ò bá sẹ́yìn tẹ̀wá ń sọ dàgbà kó pé mi kí oògùn nìkan ló máa ń kọ́ mi ó sàkọ́yìn ní nǹkan kan. Gbogbo àwọn tẹ̀yìn ń kílèmù àfáà lé lórí yìí ṣé báwọn ọmọ àfáà ẹ̀sìn tí Sheikh Adam fẹ́ràn ara wọn sọ pé àwọn lọ kí ó lọ́dọ̀ àfáà ẹ̀sìn àwọn ọmọ àfáà ẹ̀sìn wà láyé náà sẹ́yìn jẹ́ wọ́n rí ìjẹ́ àfáà lò lé yín lórí. These are the questions you are supposed to ask yourself. Ẹ má tún lọ wú wàhálà alẹ́ tó lọ́rọ̀ yẹn ó mọ wúwú kúwú jáde ẹ má tún lọ wú wàhálà alẹ́ sọ́ra ẹ kó ń bí àwọn ìtàn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú dàgbàsókè Islam ẹ kó ń bẹ́ẹ̀ ẹ má ṣe wá sí fáwọn èèyàn ni. Ọlọ́run ọba àlekèọlá ó ní àwa ìjọ ànábì àwa la lóore jù kuntum khayra ummati ukhrijat linnas nínú gbogbo àwọn èèyàn àwa ìjọ ànábì àwa la lóore jù torí pé kí ni a máa ń pa àwọn èèyàn láṣẹ a máa pè wọ́n síbi dáadáa a sì máa ń kọ́ bàjẹ́ fún wọn. Gbogbo ẹni tí ó ṣe dáadáa lọ́dọ̀ tí lẹ́ni tó bá wà ní sáìdì ibi tẹ̀ wá ẹ̀yin ò lè rí dáadáa ń ta kẹ́ pé ń dáadáa. Ó tó látọ̀dún tó bàbá yẹn ti kún bẹ́ẹ̀ mẹ́nu kún bí ọ̀rọ̀ wọn ẹ sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó lọ́n pa wá láṣẹ ká ṣe ni ìyàwó tó lọlé ọkọ ẹni tó gbúdọ̀ níní ọkọ tó fẹ́ fẹ́ ìyàwó ẹni tó gbúdọ̀ níní ẹni tó fẹ́ bímọ ẹni tó gbúdọ̀ níní ẹni tí ì ṣe mùsùlùmí báyìí láṣẹ bá gbé ẹni tí ì ṣe kíní. Àwọn Sheikh Imran Abdul Majid Ọmọlẹ àwọn ń pariwo gbogbo ayé ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ló jẹ wọ́n lógún. Bàbá Mufti ọ̀rọ̀ wàláì oksemo billah látijọ́ tèmi tí mo bàbá Mufti mo rí i pé táwọn èèyàn post nípa àwọn báyìí ni ibi tí bàbá Mufti wá rí wàláì tàlà bàbá Mufti àwọn tó ní ẹni tí mo tó mọ kọ́kọ́ rí tó yẹ pé òun gbìjà wọn wọ́n tún máa bọ ọjà wàláì òun gbìjà wọn ni o àwọn tí ó tún máa bọ ọjà pé sọ́ra rẹ o àní ìfẹ́ gbóhùn tó ṣe kíní kékeré òun wọ́n tún máa le
mo lè dá lé bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ni ẹ̀kẹ́ yín mọ̀ sókè mọ́ gbalada ṣe fẹ́ gbalada ti yín ni ṣe fẹ́ bọ́ọ̀lù dáadáa ṣá ṣe fẹ́ ṣe kíní kan ṣá àwọn alámọ̀ ńlá gidi inú wa láàfin wa fún yín lésì tó rà mọ̀ pé ẹ̀ deserve kéèyàn dákẹ́ fún yín. ó tó gbogbo náà ń ṣe ìtì tó ọjọ́ náà rí bí àná ẹ̀yin mo nílẹ̀ yín náà ti gbó tán bẹ́ẹ̀ yìí ìtàn kọ́lẹ̀ ń pa yín ẹ wá ìmájì kẹ́ mọ́ sí láyé mọ́ ọlọ́run jẹ́ kẹ́mi yín ogún o ẹlòmíì tó bá wà abẹ́rẹ́ pé ẹlòmíì ò ní take over position bí tẹ́ wà yẹn kì í sì ṣe inú àwọn ọmọ tẹ́ bá bí inú àwọn ọmọ bàbá yín ní ó take over kì í ṣe ọmọ tẹ́yìn bá bí wọ́n take over tẹ́ni yẹn bá wá pé gbogbo àwọn tẹ́yìn ti lílo yìí tó wá fẹ́ bá wọn lájọṣepọ̀ dáadáa kí lẹ rò pé history ọmọ sùn pàtí yín tẹ́ bá pé gbogbo àwọn èèyàn yìí ẹ wá bá mi ẹjájọ kí jímọ̀ lónìí kí mọ́ríkàsì kún pẹ̀lú àwọn ex-student irú àwọn bàbá yẹn kan wà ń bẹ kò lè kórí búba yín wàhálà oríire ní òkúba yín inú àwọn èèyàn mọ̀ọ́dún wọn mọ̀ ṣàdúrà fún yín ni àtàlùsù náà àti tẹ̀blígì àti tìjàníyà àti kìnìkan àti nasfati àti kọ̀ríbù gbogbo wa ó yẹ ká wà lábẹ́ yín ni torí ipò tẹ́ ẹ̀ dì mú yẹn but inú líle ò jẹ́ táwọn èèyàn fi ń ròyìn yín nìyẹn bàbá kan pè mí lọ́jọ́ kan ó ti pẹ́ o wọ́n ní ọlọ́run dáríjì mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọlọ́run dáríjì mi o wọ́n nígbà tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ní Kano salary tẹ́ gbà last ní Kano police station ẹ̀ ti lọ gbà ìwà wo lẹ wù dẹ́vidé police station gbà níbi inú líle èmi ò fẹ́ bú yín o ẹ má jẹ́ kí inú yín ó le jù ẹni tí inú ẹ bá ti le jù kó má wulẹ̀ ṣiṣẹ́ inú yín ti le jù mọ́mí mi ò ní ó kanlé ṣẹ́ran kò ní ọ̀bọ̀ gbé bẹ́ẹ̀ ni bàbá àwa ń expect dáadáa látọ̀dọ̀ yín adẹ̀ yín implore yín gbogbo àwọn èèyàn tẹ́ ń bájà ẹ pé wọ́n bàbá gàmọ́ wíyè sọmọ kéwúre lójú yín bàbá kẹ́tù wíyè sọmọ rẹ lójú yín bàbá mufti sọmọ rẹ lójú yín sheikh imran abdulmajid ọmọlẹ́yà kì í sọmọ kéwú dáadáa lójú yín sheikh yunus akorede kì í sọmọ dáadáa níwájú yín àwọn wà lọmọ dáadáa àwọn alápàtìrà àmọ́ adára àfa dàwùdù àfa ńlá kì í sọmọ kéwú dáadáa níwájú yín àwọn wà lọmọ dáadáa àwọn lè mẹ́fà àwọn lè rọ àwọn yàrá ń Kánò sáwọn ọmọ dáadáa nìyẹn lójú yín ẹkú bẹ́ẹ̀ ẹkú ń di ìdò erémọdé ni ẹ pé gbogbo àwọn èèyàn ẹsẹ tú káàrin yín ó dáa kẹ ẹ tó jáde kó láyé Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogún Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogún Ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yín Ọlọ́run fún yín lálàáfíà tó péye ẹ má mọ fọ̀rọ̀ ẹnu dá wàhálà alẹ́ mọ́ ẹ jẹ́ ká wàhálà tí gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ń fèsì lẹ́ni tó wá dogun 85% of it ọ̀dọ̀ yín ló ti wá àwọn èèyàn kan ẹ̀sìn ta wọ́n lára àwọn tó jọ ọmọ kéwu yín tẹ́ ń wò yẹn pé kò yẹ kí n sọ̀rọ̀ kéwu tí bàbá mi kọ́ ó bí kéwu ó bí ta ni àwọn èèyàn gbọ́dọ̀ dání ẹ̀yin ń gbé kíní dání ẹ̀ ń sọ pé kéwu ó bí kéwu tí bàbá mi bí kọ́ yóò bí àwọn sheikh imran abdulmajid ẹlẹ́ àwọn bàbá mufti ṣe bó ní géèmù tẹ́fẹ́ fi wọ́n play àwọn bàbá mufti ò fẹ́ falẹ̀ kẹ̀yà mọ́ wọn ta káìtì ni pé o ti wá di mufti báyìí ní ìsìn tá a bá ti sọ òní ò lọ́mọ gbé lẹ́ńlọrin tọba àlọ́rin òfin mọ́ bàbá yà wò pé irọ́ wo èmi ò sí bí yún àwọn sheikh imran abdulmajid ọmọ ẹlẹ́yà ẹ bá ṣe fatiwa kan wọn ò pé ilé ti islam kọ́ ẹ̀ wọ́n ṣe fatiwa tó dòdòdó fáwọn èèyàn kan lè mọ islam dáadáa ẹ mú wọn lọ́ta ni ọlọ́run ṣe rọrùn fún yín ẹ lọ túbá kẹ́ mọ́ kírun dáadáa kọ́lọ́ lè gba wàláì mú mọ́ sọ fáwọn èèyàn ẹni tí bá máa ń kírun dáadáa tí ìrun rẹ̀ máa ń pé inú rẹ̀ ò lè le tó báyìí inna salata tanha anil fasha nítorí sọ́nà àlùkò irun kíkí máa ń gbà wọn tí ó dáadáa lọ́wọ́ yẹn ọlọ́run ṣe rọrùn fún yín ọlọ́run sì ṣe rọrùn fáwọn náà ọlọ́run yóò fẹ́ ẹnu kó nu tá à ń ṣe a kàn ní láti jẹ́ káwọn èèyàn mú òdodo ni ọlọ́lá haúlá wàlá